ẹ gbà mí o, ìyàwó mi fẹ́ pa mí, ọ̀bẹ ló fi máa ń lé mi kiri. Moshood ló sọ bẹ́ẹ̀ nílé ẹjọ́ o. Iwájú onídàájọ́ abilékọ SM Akíntayọ̀ ti ilé ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ kan tó wà ní Màpó nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ ti Ọ̀yọ́. Ó ní àwọn tọkọtaya méjì kan, ọ̀gbẹ́ni Moshood Kani àti ìyàwó rẹ̀ abilékọ Taibatu Kani, ó ní wọ́n máa gbé ara wọn lọ o. Ọ̀gbẹ́ni Moshood ló gbé ìyàwó rẹ̀ yìí lọ sí ilé ẹjọ́ ọ̀hún pé kí adájọ́ tú ìgbéyàwó ọdún méje tó wà láàrin àwọn méjèèjì ká lójú ẹsẹ̀, kí oníkálùkù wọn sì máa gbé láyọ̀ àti ní àlàáfíà lọ́tọ̀ọ̀tọ̀. Moshood máa ṣàlàyé níwájú adájọ́ pé olúwa mi, ẹ jọ̀wọ́ ẹ bá mi tú ìgbéyàwó tó wà láàrin èmi pẹ̀lú ìyàwó mi yìí ká lójú ẹsẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ ti sú mi pátápátá, kì í ṣe ìyàwó tó yẹ kó máa bá èèyàn gbé rárá. Kẹ́ẹ̀sì máa wo ọdún keje rèé tí mo ti gbé sílẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó, ṣùgbọ́n mi ò fìgbà kankan gbádùn rẹ̀ rí nínú ilé. Kọ́rọ̀ má ti ṣẹlẹ̀ láàrin wa ni ṣe ni ìyàwó mi yóò lọ máa yọ ọ̀bẹ sí mi tí yóò sì máa fi lé mi kiri káàkiri inú ilé. Mi ò mọ̀ bóyá ó ti gbé ní gáràjì àwọn onímọ́tò rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Arákùnrin yìí ni ó tún jẹ́ ẹni tó ń jalè. Ó ní gbogbo ẹrù inú ilé òun ló mà ti kó tẹ́ pátápátá. Ó ní tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì báyìí, yóò ti kẹ́rù rẹ̀ jáde nínú ilé. Ó ló lè lo bí ọ̀sẹ̀ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. Ó lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ló máa ń gbà lọ. Ó lóun ò mọ̀ tó lọ máa ń ṣe bẹ́ẹ̀ o. Ó ní báwọn bá ti jà báyìí, ó mà ti kúrò nílùú ìlú nìyẹn. Ó ti gbọ́dọ̀ àwọn òbí rẹ̀ lọ. Ó ní tí lọ ṣe ń bẹ̀ pàtó kò tiẹ̀ yé òun. Níwọ̀n ìgbà tí kò ti sí olùjẹ́jọ́, ìyẹn abilékọ Taibatu Kani ní ilé ẹjọ́ ọ̀hún, adájọ́ máa sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 21 oṣù kínní ọdún 2024. Bákan náà ló kan nípa fáwọn akọ̀wé kóòtù pé kí wọ́n rí i dájú pé wọ́n má fìwé ìpẹ̀jọ́ tuntun ọ̀hún wọ́n fi lé olùjẹ́jọ́ lọ́wọ́ kó lè yọjú sí ilé ẹjọ́ ọ̀hún lákòókò tí ìgbẹ́jọ́ náà tó bá wáyé lórí ọ̀rọ̀ rẹ̀. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.